Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ wo program wa yìí tí máa wù yín láti máa wò ẹ máa lọ orí YouTube Albarka TV níbẹ̀ lẹ́tí máa rí wò Albarka TV níbẹ̀ ní gbogbo wà sí wa táàsì yàn ìmọ̀ wa. Ila samai wa qultu rabbi ataituka taiban arju ridaka. Alájì àgbà ti dé. Daballahu hayatahu wa ra'ahu. Tó ṣe pé lórí wọn inú wa dùn ìdésàárín wa wọn inú wa dùn. Ọlọ́run alájì àgbà tó ní gbogbo ẹni wíwá ni ẹ wà lìjẹ́ náà ẹ wá kí bó ṣe Allah. Salatu Rabbi wa salamu. Àmín. Salatu Rabbi salamu. Alal kamali al adabi. Salatu Rabbi wa salamu. Salatu Rabbi wa salamu. Alal kamali al adabi. Ajá tó bẹ̀ nìkan ní sàdúrà fún bàbá nù. Salatu Rabbi wa salamu. Àmín. Salatu Rabbi wa salamu. Àmín. Alal kamali al adabi. Salatu Rabbi wa salamu. Salatu Rabbi wa salamu. Alal kamali al adabi. Wàláyì ọlọ́wọ́ kẹ́ Àlàájì àgbà. Àmín. Ọlá dáadáa wọn lára ẹni kọ̀ọ̀kan wa ó tiẹ̀ ká wà yìí. Àwa tí nǹkan kan ò bí wa àmì ẹ̀ wá sọ wá di ẹni tí ń lọ tí wọ́n sì mọ̀ pé lágbájá ni ń lọ. Èyí náà tó a sẹ́rù ikú ni àwọn ọmọ wa náà tún inherit ẹrù ilé Àlàájì àgbà wọ́n tún máa ṣe ẹni ọba kéwú ń bẹ̀ tó bá mọ̀ pé báwọn lòun fẹ́ kọ́rọ̀ òun orí ọgbọ̀dọ̀ sí irú àdúrà tó mo ṣe. Irú ilé Àlàájì àgbà àṣẹrù wọn àwọn ọmọ wa náà máa ṣe ní ìmọ̀ yìí. Torí pé bẹ́ẹ̀ láti rí gbogbo eré tá a rí. Àṣetìyàn kọ́ni kéwú rẹ̀gẹ̀dẹ̀ kọ́ni kéwú bọ́bá ti pọ̀jù wọ́n bá wọn àfa àwa mọ̀ kéwú wọ́n mọ òsì kéwú. Ní ti ń ṣẹlẹ̀ nínú ayé báyìí àti ń ráwọn tó mọ òsì kéwú. Innamal ilmu bittaqwa. Àfa àyà sọ́kòtò innamal ilmu Bittaqwa. Ìtì ń jẹ́ mímà kí ni ń jẹ́ mímà bittaqwa òun ni Àlàájì àgbà. La ilaha illallah. Ìmọ̀nù aṣọ funfun tí ò lábà wọn. Àfàwà Dr. Hussein Adigunsola bí ọba sọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ̀ mọ́jogún ìsọ̀rọ̀ kan bẹ̀ bàtà ń bẹ̀ ń wájú bàbá wọ bá lánàá kan tá a lọ kí wọn àṣeyìnbó fàáyì tá a sì pẹ́ pẹ̀lú wọn nulẹ̀ àwa jáde ní wọn sọ̀rọ̀ ọlọ́run wọn wọ la ṣé wà ní ọlọ́run ó sì wá wọ Àlàájì àgbà tọ́jà àfa àti mi mo ní èmi bẹ́lẹ́gbẹ́ rẹ̀ ó pè tọ́jà àfa wa àfa àti ẹ̀ bò òṣèlú Adigunsola ní tòun lòun wí o ó ń tọrọ wọn mọ́nú mi mọ́lẹ́bí náà mọ́ tiẹ̀. Kamali min fasida dawlati madhahibu. Wakadiga ilmuhu sharran alal bashari. وقد غدا علمه شرا على البشر. Bàbá wa national missioner ọ̀pọ̀ àfààhà ayé nígbà tí yọ ọ̀hán ọbẹ̀ lónìí. Ẹ wá wo Hussein Adigunsola Dr. ọlọ́mọ alálùbáríkà rẹ̀ mọ́jà alùbáríkà tiẹ̀ náà dànù. Àmín. Ó ní bàbá wa ó kọ́kọ́ ní bàbá mi àfáà mi Àlàájì àgbà. Ẹ máa wò kẹ́tí wí ó ní bàbá onínú funfun aláṣọ funfun aláníyàn funfun onírìn funfun
ọlọ́rọ̀ fún mi ní àríkẹ́ ń sọ ẹ́dá dákùnjẹ́ nǹkan kìíní ìkàlẹ̀ ní ń pọ̀ àṣẹ bẹ́ẹ̀ lórí àníyàn bàbá wa Alhaji àgbà ọ̀hún lọ́lọ́run wò láàfin kún rẹ̀gẹ̀dẹ̀ báyìí nígbà tí bàbá àwọn náà nù àwọn náà wọ́n tó jókòó. kàmọ́lì mẹ́fà. yàrá tẹ̀lé ọ ọ̀pọ̀ nù àfà. fásidẹ̀. àfọ̀nìkànnì fásidìn àwọn àfà àtàwí ọ̀pọ̀ nù wọn fásidìn òbílẹ̀jẹ́ ẹlòmí abalẹ̀jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹlòmí afọ́ àdàyìlà yóò fọ́ gbogbo fámìlì pẹ̀lú ọ̀rọ̀ ẹlòmí aba àwùjọ jẹ́ pẹ̀lú bọ́ǹbù ọ̀rọ̀ síbà nẹ́bi ti sí ni. kàmọ́lì mẹ́fà sídẹ̀ dọ́lájì mazahibo. báwo ló ti fẹ́ jíṣẹ́ ọlọ́run tiẹ̀ iṣẹ́ ọlọ́run labaláwo bàbá wa Alhaji àgbà pẹ̀lú wọ́ọ́rọ́wọ́ mọ́ní àmìlà ni sẹ́wọ́n lábẹ́ mọ́ní àmìlà la ilaha illallah ẹ̀ mọ̀ wá gbọ́ àdúgbò ọ̀rọ̀ lẹ́yìn náà ni ẹ bá ti kọ́kọ́ sàwùsù wọn gbogbo wọn wà dákẹ́ sí kálukú ń practice níbi àmẹ́lẹ́ tí wọ́n ó pé tí wọ́n bá ti lè gbẹ́yìn òun kò lára sí àbáyé pé kò sí èmi máa bọ̀ èyí tí bá ti mọ̀ ọlọ́mọdé wọn dákọ̀ mi o mọ̀jẹ̀ wọn dákọ̀ mi o níjọ́ mi ọlọ́run èsì wàá gbàgbé àwọn Dáúdà nù wà sí nbẹ Mala Buhari nù mo ní yé kábínú wọn sọ sí lẹ́nu. bẹ́ẹ̀ bá wa pe kéwú bí o ti da ọ̀hún Alhaji àgbà èmi ọjọ́ wọn bí yíyún bẹ́ẹ̀ bá pe kéwú bí o ti da wájú mi inú bí mi ń sọ̀rọ̀ sí bàbá ẹ bá ti gbọ́ yásàlà òsì kéwú kéwú báwọn bá ti sọ pé yásàlà túnké dáadáa wọ́n wá kọ̀ rẹ́ ti yàn àfa wa pọ̀ láyé gbáà àti pọ̀ jù àmọ́rù bàbá wa Alhaji àgbà wá sínú wọn èéṣe kí ló já wí bẹ́ẹ̀ ẹ̀yin Ìlọrin náà mọ̀ bẹ́ẹ̀ ẹ múrù sùúrù Alhaji àgbà wá tọ́píìkì mi lónìí nù ni I'm here to talk about Alhaji àgbà who is Alhaji àgbà tala Alhaji àgbà gan bàbá Alhaji àgbà ọlọmọsà wọlé Alhaji àgbà ẹlòmí ò tún lè pè wọn bá wa ti pè wọn ọlọmọsà wọlé bàbá Màsìngbà ìṣe ta ni wọn gan ẹ̀dá bíi tiwa náà ni bàbá Alhaji àgbà ẹnu tọ́lọ̀ ń dámọ́ wọn ni ọ̀dámọ́ wa ìtọ́ bù wọn ni òkú àwa bọ́ọ̀ bá ń pọ̀ ọmọ tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ ní sàmì ẹlẹ́ẹ̀keje irọ́ lọ́ ń pa ẹ̀sẹ̀ àlùkù máa fi sàmá wá tó wà láàrin kúlà yà omi wà fi ṣá ni àwọn àbí ẹgbẹ́ àti ẹ̀ níbi ọ́n kéwù tọ́ba lọ mọ kéwù eré rẹ gbóná jù tọ́ba tó lọ mọ kéwù ju tààfà rẹ lọ àbọ̀ mọ kéwù ju bàbá rẹ lọ àwọn àbí ọgbẹ́ ẹni sùúrù àti ẹ̀bẹ̀rẹ̀ kéwù àbẹ̀rẹ̀ tíra irun pépé ju yẹn dàpọ̀ ẹ̀ka bàbá pé só lé ní àbódì nǹkan sáà pé àbí kó lé ẹ̀ka fún wa bẹ́ẹ̀ bá ti lè sọ ṣéwù ẹ̀ mọ kankan. kàmọ́lì mẹ́fà sídẹ̀ dọ́lájì mazahibo. àwọn bàbá wa Alhaji àgbà irú wọn àwọn ni wọ́n gbọ́ wọn sì dákẹ́ wọn là gbọ́ kankan. àwọn bàbá wa Alhaji àgbà irú wọn ni wọ́n rí wọn sì fọwọ́ lẹ́rán wọn là rí kankan. irú wọn ni wọ́n mà wọn sì láwọn ọmọ kankan ẹ̀gbọ́n náà ti ṣe. afáyàyà inna minar rijal àbí inna lillahi. ọlọ́wọ́n ọba ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ nú àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba dá. àwọn èèyàn tá a wí kí ló ní wọ́n ṣe láà ó ọlọ́run o. bàbá wa national mission ẹ̀dá kún jọ tẹ́bà yìí tún pè mí àyíbá máa ó lè pé ó lè yá ẹ̀dá kọjá kí ni yóò ti ṣe dáadáa. Allah. Inna lillahi. àfàyàyà máa wí ń gbọ́. láyé tàgà. aládàáwò mi lónìí àdáwò mi. ẹ máa gbọ́ tèmi ẹ lè má gbọ́ tí àmì ẹ máa gbọ́ tèmi. ọlọ́run ọba àwọn èèyàn kan ń bẹ ẹni ọlọ́run ni wọ́n. láyé tàgà.
la yatagaffalu ta'arikh an af'alihim. Allah. ìtàn ò ní gbàgbé tí wọ́n ṣe sáyé àwọn kan bẹ nú ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ ìtàn ò ní gbàgbé wọn. ẹ̀rí bẹ́ẹ̀ bá sọ̀tàn lọ wọn lọ́lọ́ mọ́sá kí bàbá wa tábìlì mọ́mìnì ẹ̀rí ìtàn fẹ́ ṣẹlẹ̀ nu wọn lọ́lọ́ mọ́sá kí bàbá wa lè jàbàjẹ́ ìtàn fẹ́ ṣẹlẹ̀ nu wọn lọ́lọ́ mọ́sá kí bàbá wa lágbàjì ìtàn fẹ́ ṣẹlẹ̀ nu wọn lọ́lọ́ mọ́sá kí àfa bùbé ọ̀rọ̀ kí àfọ náà ìtàn fẹ́ ṣẹlẹ̀ láfi wíwá nù àwọn kan bẹ́ẹ̀ nú ẹ̀dá ọlọ́run ìtàn ò ní gbàgbé iṣẹ́ wọn tí wọ́n ṣe sáyé. wala nasiyahumud-duru. ìgbà ò sì ní gbàgbé wọn bẹ́ẹ̀ tí wọ́n ń pè tí bàbá wa Lájí Àgbà yìí ìgbà nù ni ìgbà ò gbàgbé bàbá wa Lájí Àgbà lẹ́ fún wọn pè tí wọn báyìí ẹ̀rí bàbá wa Lájí Àgbà àwọn jókòó lọ́kàn yìí àwọn làwọn pè tí yìí. ẹlòmíín wò wọ́n lásán àwọn yìí sì ń dà níyàn pé ọlọ́run wọ́n sà wọlé àgbà fún mi lára Lájí Àgbà tí ń wò lọ́ọ̀kan yìí wọ́n sà sí báyìí láìláha bí wọ́n ti ń rẹ́ẹ̀ni ọlọ́run níbẹ̀ tó ń wínú ni ọlọ́run sì ń pọ̀ sáyẹ̀nsì n kò sí pé ẹ̀sà làlájí àgbà tẹ wá pétì ẹ̀sà gold nínú ẹ̀dá. bá a bá sọ̀rọ̀ bàbá àlájí àgbà rẹ̀ mímọ́ ẹni tí ẹ bá sọ ma kí wọ́n ní èyí ṣe tí wọ́n ń pọn wọn tó báyìí. ọgbà àfààní onífàkà annama anta nabiyyu Muhammadun fàkà annama ansaruka al-ansari. فكأنما أنت نبي محمد فكأنما أنصارك الأنصار. ọfẹ ẹdá gbé ọba wa Lájí Àgbà gan la nẹbi Ọlọ́run bẹ́ẹ̀ ni sì rí gbàjọ sáwọn ànábì Ọlọ́run láyé mọ àwọn náà là nẹbi bàbá jẹ wàhálà nẹbi èyí ó rí apẹẹrẹ ànábì lára ọba Lájí Àgbà kẹrìmọ wọn sọ̀rọ̀ sí ẹgbẹ́ tó máa gbé Ọlọ́run sọ àmọ́ náà wọn kí ànábì náà rí ó ní Allahumma hdi qawmi fa innahum ànábì náà rí ọ̀nù ni. فكأنما anta nàbí. أنت النبي محمد فكأنما أنصارك الأنصار. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. فكأنما أنت النبي محمد. ó tiẹ̀ fẹ́ dàbí pé bàbá Lájí Àgbà gan lànàbì gan tá à ń wí. wọ́n sá lọ́gbẹ́ wọ́n lé wọ́n gbogbo ẹ̀ wọ́n ṣe wọ́n gbẹ́gun kalẹ̀ fún ọkẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ tí èyí ṣe tiẹ̀ wọ́n ní tiẹ̀ ní síbẹ̀síbẹ̀ náà ó ní Allahumma hdi qawmi ọlọ́run bá ń fọ̀nà mọ́ wọn fa innahum la ya'lamun wọn ò mọ̀ ní. bàbá Lájí Àgbà náà wà ní ọlọ́run kọ́ sàmà náà wọn. àwọn àlọ́ sí wá sí mi ìgànjọ́ kan ẹnìkan sọ̀rọ̀ lèmi bá kó gbá lọ bẹ̀ ọ̀sán tí ò da àtìjà ó sì wá sí bẹ̀ àwọn tó bá mú àjọ náà mọ̀ ọ́nà tí báyìí lóde àfa kan ní àfa náà bẹ lọ́dọ̀ ọlọ́run ní. a sì wá sí àwa náà yákàyáká ẹ̀ làbá wálé èmi nìbẹ́ náà jàgbọ́n díẹ̀ mọ́lá ní pé mọ́tò lọ kọ́ máa gbé wọn sọ tán wọ́n sá àrìn lọ àti rìn dé ní pé ẹ máa bọ̀ àwa náà wá kó àwọn ọmọ àdúgbò wa dání àwọn tí máa mú kinní wọn àkó wọn dání ẹ bá ti rẹ ni ó ní ẹ sì máa gbó wọn mọ́lẹ̀. فكأنما. bàbá Lájí Àgbà wa rí bá pé bàbá wa gbé ọlọ́run kọ́ sàmà náà èmi ṣe wá àtijọ́ àti wọ́n bá wa sọ fáwọn Lájí Àgbà pé Buhari wá kinní ọ̀sọ̀ wọ́n bá ní wọn ó pè mí wá bí Razaki jíde tó ní bàbá ní mo pè ọ wá rà tí wọ́n wá fẹ́ jọ rẹ̀ sùn mo ṣe àgbà kíni wọ́n ní mo kọ́kọ́ sí náà ó ní gbọ́sọ̀ lọ sí wá sí ní òní ẹni báyìí mo ní mo lọ ọlọ́wọ́n ọ̀fẹ́ mo ní mo sì lọ́ọ́ bú ni wọ́n lọ́dà pípé náà wọ́n wá sọ fún bàbá ní kí n bá dọ̀hùn wọ́n ní máa wò méjì sí wọ́n á déwájú àwọn bàbá wọn ní èmi níbẹ̀ mi tí máa kí wọn tí wọ́n fi dá akọ mi bá ti ní ọlọ́wọ́n ṣàlékún àlàáfíà ọlọ́àfà gbà wọ́n ní Malam Buhari mo ní náà wọ́n bá wọlé wọ́n kọ́ dákẹ́ ìṣẹ́jú márùn-ún èmi náà wo ti ń wí ẹ̀rù àwọn bàbá ó sì máa bàyàn yẹn wá díwájú ọwọ́ ọlọ́run nípa wọ́n wá dákẹ́ wọ́n ní ń gbọ́ wọ́n lọ sí wáàsí ní wọ́n wá ní wọ́n fẹ́ kí n parí ẹ̀ èmi náà parí ẹ̀ mọ́ dákẹ́
wọ́n ní ọlọ́run kò fèrè jù àbọ̀ wa ní ìta alágbájá mo ní èmi kódà àṣùbà yìí ni mo wọlé èkó mo ti lọ ṣe wá sí níta afájì wọ́n dá ètò ohun náà mo sùn ní afárá ìwọ́kọ́ mo lè mi kó gbogbo ntẹ bá gbọ́ lọ́dọ̀ ẹnìkan ẹ má sọ kankan ọlọ́run sàmánà kálukú mo kọ́kọ́ ní àmín ngba wọn ní baraka la ngba mo débi step ten ọlọ́run ò ní sí àmàna wọn. فكأنما أنت النبي محمد صلى الله عليه وسلم كأنما أنصارك لأنصار wọ́n gbìyànjú lára àbí kọ́lọ́wọ́n bàbá wa san ọlẹ́sẹ̀ bíi ti ń san yín náà ni. àmín. bẹ́ẹ̀ bá ń wo ìjókòó yẹn máa ma pé ọlọ́run kẹ́ àdájí àgbà gbogbo tí bàbá tọrọ ọlọ́run gbà ọlọ́run ọ̀yọ́ kankan lẹ̀ bí n bá lọ tán ọlọ́run ẹ̀yìn mi dọwọ́ rẹ ọlọ́run mo gbà á èmi ọlọ́run mo gbà á kódà èmi ọlọ́run mọ́ sẹ́yìn wà lájí àgbà yóò sì dojú rẹ lọ. alhamdulillah. ọwọ́ adúbẹ́ bí òrí bẹ́ẹ̀ àti bàbá wa lájí àgbà tí ń bẹ láyé ní kálukú mi ṣe gbogbogbò ẹ̀rọ àwọn musa ẹnjìní àjàmbá gbá máìkì mú tán bá ń sọ lárúbáwá tí wọ́n tú Kùránì àti ogun ọ̀nà ìmọ̀ kéwú tà mọ̀ ní ẹ̀ bá wà wò wọ́n lórí kìíní tán bá wọ́n ha àwọn musa àwọn nù kílẹ̀ bí la ìfẹ́ wíwẹ̀ tí mi ò musa mi ẹ̀ ti ń jẹ́ musa ni musa lè yí mọ̀ ń jẹ́ sẹ́ẹ̀sì mi ẹ̀ ti ń jẹ́ musa. فكأنما أنت النبي محمد. ẹ̀yin tẹ́ wá lónìí tẹ́ wá gbọ́dọ̀ bàbá wa Alhaji àgbà ẹ̀rí wọn ní tọ́pìkì wa nìyẹn bàbá dalẹ̀ dá bàbá dùn ọba lò gbogbo ẹ̀ tó bá bàbá wa Alhaji àgbà lò wọ́n fi kúrò láyé wọn sàbámà. kódà àwọn ọmọ akéwù àsàbámà pa àṣì àfa àtẹ̀lé inú wa máa dùn ni mo lọ ṣe wáàsí ní Ilé Ifẹ̀ wọ́n ti gbé sí àtẹ̀mí fún wọn ti tẹ wọ́n á jòkó ìyẹn wọ́n á sọ fọmọ akéwù kan láàrin àwọn ọmọ mo ní àwọn ó ṣe bí èèyàn ní mí ẹ̀wò sí àmì ẹ̀wò tẹ́. يظنون بي خيرا وما بي من خير mọ̀mọ́ bá wa tún sàlẹ̀ kù. ولكنني àwọn bàbá aláàbò ظلوما كما تدري. ìgbésẹ̀ lọ́bẹ̀ orí ńgbà mọ́ wá jòkó tán sífù máa mú wá dé sífù máa mú olú wọn mo wá nìdí àjọlọ́ pàdé ẹ̀ ní àwọn tó máa bẹ̀rẹ̀ pé àfa àwa tá a pè dà àfa mo ní náà èmi náà ni kò jù mí lọ lọ́jọ́ eré àmọ́ Alhaji àgbà ní gbogbo ẹni abárí ká tẹ̀rí bàtà yìí ilé Alhaji àgbà ní bẹ lára mi gbà tọ́ba ní pé dájú tóbi mi ti dúró ní pé wa alaikum salam. سترت عيوبي كلها عن عيونها. ìtọ́lọ́hún sẹ́nu ọmọ àléébù ọlọ́wọ́ ọba pamọ́ kọjá wọn mà bẹ́ẹ̀ ní sẹ́ lára kálukú oníṣìnàánú wa ọlọ́hún ṣàánú ẹ̀ ọ̀pamọ́ kọjá wọn mà orí alágàbàǹgebè inú wa ọlọ́hún pamọ́ kọjá wọn mà ọ̀dàṣọ àṣírí bò àmọ́jọ́ kìámà yóò hó kálẹ̀ kódóró. سترت عيوبي كلها عن عيونها. àfààní oṣù wa mú o kílòsì mi lójú wọn ọ̀jẹ̀ wọn mọ bí mo kù sí èmi náà wá ń sagbádá yànnà ní tí mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́n bẹ̀ nígbà wọn wá fẹ́ jòkó sífù mọ́mù yẹn wá ní àyè àfààní wọn ti lẹ ọkọ mi mọ́ ní akaramakala ẹ jókòó báyìí ló dìde sí wá sí mi nígbà tó wá fẹ́ ṣàdúrà ó ní wọn wá ń bá ọ̀rọ̀ mu àwọn bàbá wa ìmọ̀ wọn á gbà ó ní àwọn ọmọ lékewu kàmárù nìyí wàláhì bó ti rí ó ní àwọn ọmọ lékewu Alhaji Kamaru nìyí mo ní bẹ́ẹ̀ ni ọlọ́bàjọ ọlẹ́nìkan wáyé ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n dá ọkọ̀ wọn ọlọ́wọ̀n níjà wọn pè wọ́n mọ́ láyé táyé ìtàn ìwọ́n bẹ̀rẹ̀ pé kí n lára adé wọ́n ní gbogbo àwọn ọmọ tẹ̀ bàṣubàṣu wọ́n ní wọ́n sọ yálà yọ ọ̀rọ̀ sáwọn ní wọ́n ní kálukú wá ń wò wọ́n ní kọ́dà àwọn ọmọ fẹ́ jà wọ́n ní ẹ má jà kọ̀lẹ́bì ẹ̀yin lẹ pè wá kò síbi wọn etí lọ́mọ kí wà lájẹ́ àgbà mọ́ dákun pọ́n bá ń jọmọ lékè wà lájẹ́ àgbà mọ́ fọlọ́n bí ọ dákun má fẹ́ rẹ̀ yí wa la má fi dọ̀tí yí àwa dàbí àlá torí ọlọ́run bọ́ ọ bá rẹ̀ gbé nbì kan ìwọ náà rọra síbi àwọn lájẹ́ àgbà ọlọ́run yanjú ẹ̀ ọlọ́run yanjú ẹ̀ ọlọ́run máa lọ rẹ kọ́ra bí wọ́n bá gbalẹ̀ rẹ ọlọ́run yanjú ẹ̀
سترت عيوبي ẹ ṣe sùúrù ẹjọ́ ànábì. كلها عن عيونها لبستني ثوبا جميلا من الستر. wọ́n ní wọ́n lọ́wọ́ wá da aṣọ tó dáàbò mi aṣọ tó rẹwà aṣọ àṣírí rẹ̀ wá dáàbò mi ẹ o bọ́lá wọn ti da aṣọ àṣírí kó kálukú wáyé ni. bó ti dàbọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ní dàbọ̀ obìnrin mi ọmọ bíi mara àwọn tó bí fọ́kọ ẹ̀ ẹyọkan tọkọ ẹ̀ mẹ́rin yòókù wájú ọlọ́run làṣírí ó ti tù ẹ tètè yanjú ẹ̀ látàyè tọ́rẹ́sì tọ̀ wọ́n pọ̀ àtàyè ni o ti yanjú ẹ̀gbẹ́ aláàjì yà jẹ́ wọ́n látàyè torí wá ti dáa gbọ́dọ̀ àtàyè torí sùlíà ọmọ rẹ̀ gan làmírí ọmọ rẹ̀ gan ọkọ màá dà ló fi kàbírù gan ìwé tiẹ̀ gan sílíbà tí ń ṣe mẹ́sìn gan tiẹ̀ gan yọ̀wọ̀ àdàpọ̀ èyí tí mo gbé gáréèjì àlàbà gan ìhòòhùn nìkan náà tiẹ̀. وما أنا بالتي إمدو ولكن شبابني من غيري إمبو ọmọ tí máa ṣẹlẹ̀ mo rò pé ọ̀rọ̀ mi máa pa báyà bẹ́ẹ̀ tí mi máa sọ ní fi ń pa wọ́n lẹ́rìn ni làwọn yẹn fi máa rẹ́rìn tó dandan ní o bẹ́ẹ̀ bá sì nígbà náà yín máa ṣe wá sí àwọn yẹn máa rẹ́rìn ń dọ̀ lóhùn Insha Allah. yín lọ́lọ́run mo fi jọ àdìyàkà wà bùkà أمات وأحيا yọ pa yóò ìsúnjì yín ọlọ́ba bọ́rọ̀ ọbọ̀ yà ó lè yà síbò mi لا إله إلا الله ó ní Suratul Bakara ni wọ́n bá nǹkan mi lọ láì mélòó lè sọ̀rọ̀ màálù ó ní Suratul Nahl zúra oyin ẹ wá bá ń sọ láì mélòó lè ń bá nǹkan mi lọ ni ẹlòmíì làákàyè tí gbogbo wa gbé wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ọmọ wí kò tí ń gba làákàyè rẹ̀ ọlọ́run kò sí ní mánú ẹ̀. ọlọ́run ní Suratul Ankabutu ó sì fi aláǹtakùn sọ odidi súrà yọ wàá sọ̀rọ̀ láàyè náà ẹ wo iye kéré olùsọ̀rọ̀ aláǹtakùn nípa nǹkan mi lọ ni bọ́ọ̀bá débi kan tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ àfáàǹsì wá sí ìyàwó lọ́wọ́ ọkàn yà síbi ikú ni ọmọ mi náà ní pé Allahu Akbar ta ló sọ ọlọ́run ni bẹ́ẹ̀ bá ti rà bá ti ń ṣe wá sí ẹ bá kà lábùkù bó ti yé òun mọ ní ṣe tiẹ̀ o inspiration òun ní ṣiṣẹ́ lára kálukú afáyàyà tọ́ra fẹ́ dáwọ́ máìkì. ولا نسي الدور wọ́n lọ́wọ́ lọ sí àwọn ọmọ tó rẹ̀ rí ìgbà òsì ní gbàgbé wọn irú ẹ̀ ní àfi gbàgbé bàbá wà lájà bàbá yìí kéèyàn wá dé àyè pé nígbà náà yìí ẹ sì dáhùn bàbá wọn gbá yìí àwọn àpè alájà àgbà náà lọ́ọ̀ kan àwọn ọmọ borí wọn ẹlòmíì kọ wọ́n wìn ẹlòmíì wàá jẹ àlífà nílé ni ọlọ́run wọ́n sàṣàlékún kẹ́ bàbá àdájá gbà àmín wọ́n máa wìn ẹlòmíì wàá jẹ àlífà nílé mi inú ilé mi àlífà ó sì ti jàgbà wọ́n máa sàṣírà wọn ni ọ̀kan máa wo oṣù wọ́n àpéjọ wọ́n ti ń jà sí àlífà fóun tí máa wo oṣù ń ṣe ẹnu ọ̀kan dákẹ́ sangili wọ́n fọ̀rọ̀ lọ́hùn kò ní máa dá sí ọ̀nìjọ wọ́n ti ń jà àlífà wọ́n ti rẹ̀ làákàyè ńlẹ̀ wọn ni bí ọba wa wọ ẹgbẹ fáwọn alájà nàmbà 10 ó fọwọ́ nàmbà 1 ńgbà làákà yìí 1 2 3 tọ́da aago ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ èébú kọ́ yóò ṣe bẹ́ẹ̀ nulẹ̀ mi àmọ́ ọlọ́run tó sí bàbá alájà bàbá yìí ẹni ọkàn ní ń bọ́ bẹ́ẹ̀ ọ̀sáriwo kò sí kínní kan láàyìlá bàbá alájà bàbá yìí ẹ̀mí yóò kù dáadáa àmín ẹ̀ sì ní sàárè ẹ dàgbàlagbà ẹ tún wá darúgbó ọlọ́run tún wá fi jọ̀kújọ̀ yóò kú pẹ̀lú àṣì ọlọ́run ẹ náà bá fẹ́ wọ̀ jẹ́nà kó ní àmín èyí ń dúró bẹ́ẹ̀. àwọn èèyàn rẹ̀ ò sì ní fọ̀rọ̀ wọn lẹ̀ láì máa sọ ẹ̀rí kí làwọn sọ nísìnyí ọ̀rọ̀ alájà gbà àwọn èèyàn rí òní fọ̀rọ̀ wọn lẹ̀ láì má sọ. humulazina. àwọn tá à ń wá ń wí òun làwọn tó ṣe pé. bazalu ilmahum. wọ́n ná ìmọ̀ wọn. ẹ̀rí kan wọ́n ná ìmọ̀ wọn. mímọ̀ tí ń bẹ lára wọn wọ́n ná. bóòlù ní ṣe ń jẹ́ àfa látọwọ́ bàbá wa lájẹ́ àgbà. bóòlù wọ́n ṣe ń jẹ́ àfa látọwọ́ bàbá wa lájẹ́ àgbà.
àwa ń jẹ́ àrọ́mọdọ́mọ kéwùtani Sheikh Tajul Adabi. bazalu ilmahum. àwọn tá a wí wọ̀nyí látọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà àtàwọn arú wọn wọ́n ní ìmọ̀ wọn. wa quwwata. wọ́n ná agbára wọn. wa juhuda. wọ́n ná gbìyànjú wọn. fi nasril islami. àbá àwọn sọ́kòtò lè nasril islami. ẹ̀rí ẹ wá wò wá bá ti pọ̀ yìí kí lè wá gbọ́ à ń lọ wá sí ni lókè kéré wàláyé hatta yawmal qiyamah bí ó ti mọ rí ni. amina. bọ́ba fẹ́ kí tiẹ̀ náà dá gbẹ̀yìn ṣe àmì. amina. bọ́ọ̀bá tiẹ̀ wá bá àfáàgbà inú àsọ́ọ́lẹ̀ àfáàgbà fún bàbá tó bí Alhaji Àbàtà ọlọ́mọbankẹ́ ìkẹ́ àtọ́lá tó pé ó. àmín lọ́pọ̀ ìkẹ́ àtọ́lá tó pé ó àforíjì lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bíbí ẹ̀yìn náà ní ọ̀sẹ̀ àgbáyé àfáwà dáadáa. àánú Ọlọ́run tí ò ní tán. àmín. ìyìn Ọlọ́run tí ò ní lópin. àmín. ìkẹ́ Olúwa tí ò ní tán. àmín. Ọlọ́run tí ò ní lópin. àmín. ọlọ́ba dúdú láyé mi oníwàsí àgbáyé àfá mi dáadáa. ìkẹ́ àtọ́lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ ẹ̀jọ̀ mi àtọ́lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ ọlọ́ba bíbí ẹ̀hún mi ní ẹ̀sìn àgbáyé àfáà dáadáa. ọba tó ká ọba oníwàsí àgbáyé la wọn ni mo fẹ́ kẹ́ ẹ máa wo Alhaji Àgbà lára mi ẹ dákun gbogbo ẹni tí ń bá ń fẹ́ mi tọ́ ọba ti rí Alhaji Àgbà lára mi ò fẹ́ ni ẹ wo ọmọ akéwù sáfà bọ́ọ̀lù tí sáfà tiẹ̀ lónìí. likulli azimin sha'ani aslu mukarrama. tọ́ ilaykum hayata sheikh aslu mukarrama. hayatuka ya abdurrahim azizatun. abáyá mo kéwù kò ní ní. وخلقك Alhaji Àgbà. بين العالمين معظما. àbá bàbá dá máa sọ yìí wọn àní túká. وكنت أبا في البيت. bọ́ ọba fẹ́ gbọ́ pa Alhaji Àgbà lọ́ọ́ bá Muhibbu Sheikh òun ni afa Kamilu Abdulkarim ní poli gbogbo téèyàn fẹ́ fi kéwù dá lára Kamilu ni kéèyàn ó jòkó jẹ́ kéèyàn ó ṣe wọ̀. بل في جماعة وراء لأيتام وآمي شمشم. ń bọ̀ ó ti dúró báwọn dúró jámọ́ bá ń tà ń bá lọ tọ́ a fẹ́ dáwó lásìkò. في نصر الإسلام. wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ná ìmọ̀ wa wọ́n ná agbára wa wọ́n ná ìgbìyànjú wa lórí àránṣẹ́ ìsìlámù. وفي اتياد بعدنا على بعد. bàbá wa lẹ́sẹ̀ mi sọ̀rọ̀ àwọn bàbá tá a wá kà á lẹ̀ yìí àwọn bàbá Alhaji Àgbà àwọn àfáàgbà yìí àwọn ọ̀wá ṣe gbogbo mímọ̀ wọn ìlò ayé wọn ìgbésí ayé wọn ìmọ̀ abẹ wọn wọn ọ̀wá lò ó nítorí kẹ́nìkan ó lè mọ̀ báwọn ń bẹ wọ́n wá ń lò ó ẹ̀rí láti fi sọ pé kí apá kan wa pẹ̀lú apá kan kejì ká máa ṣàṣepọ̀. ولا يسألون أجر الدنيا. àdúrà ni ولا àdúrà olóníwà sí àgbáyé gbogbo tóun ná mi òun wà sí àgbáyé lónìí òun ná mi wọ́n fẹ́ràn àfáwà pọ̀ tó. ولا يسألون أجر الدنيا. ẹ dákun gbogbo ẹni tí ń bá ń gbọ́ òun Bukhari Musa mo ti dún wájú bàbá Alhaji Àgbà yìí ẹni Allahu Akbar. الله أكبر. mo fẹ́ kẹ́lẹ́ kejì ojú yìí ń lọ. ẹ wá wí ẹlẹ́ẹ̀kẹta bí kọ́lọ́ wọn dá a lóhùn pé mi ní. ولا يسألون أجر الدنيا. yá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa wọ́n bẹ ní ìbámu èèyàn mẹ́ta ní bẹ ní ìlú ni wọ́n ní Buhari níbọ̀ ó wà mí àníyàn rẹ Ọlọ́run ìdá ọlẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yálọ̀ gbọ́n tí ó wí àmọ̀kéwà Alhaji Àgbà yìí wíwóruwòru wọn èyí wí játijàti wọn tá à ti ń bá bọ̀ látàrí oníṣẹ́ bọ́lọ́bá ní kílà káyè rẹ̀ orókùn
ẹlẹ́kẹta ìṣókájọ lọ́wọ́ gbọ́ wọ́n wà gbọ́ àníyàn yẹn mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run fi darí lẹ́yìn Amina. ẹ wá ń gbọ́. ولا يسألون أجر الدنيا. bí ọba wa àfàgbà ti wá ṣe tó ọlọ́run bá wa kẹ́ wọn àfàgbà lábẹ́òkúta ọlọ́run bá kẹ́ wọn bàbá alájàgbà ọlọ́run bá kẹ́ wọn gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ bí wọn ọlọ́run bá kẹ́ wọn bí ọba wa àfàgbà ti wá ṣe tó ni wọn ò wá retí oore kankan láyé. بل يرثون أجر الآخرة. ẹnu tí wọ́n retí tí wọ́n sì ń ràn kàn ẹ̀sán ọjọ́ kìámọ̀ ni sẹ́dúgbé ọlọ́run ti gbàdúrà bàbá àtàwọn ẹbí wọn kanlẹ̀ gbogbo tó dé èèyàn lónìí láàrin wa wàláhì bàbá ní commission bàbá àdájàgbà ní commission lójoojúmọ́ ayé bí ètè ṣe wá sí fẹ́ntọ́lọ́ba ní ọgbọ́n tó sì mú lò bàbá àdájàgbà ní commission àfàgbà ní commission wọ́n àfa báwa báyìí ti ṣe dọwọ́ wa káwa náà ò ṣe ni o ẹ̀wọ̀n tẹ́mi rẹ̀ ń dá lára lónìí sìn àní ọ̀wá sọ́lọ̀ lọ́dọ̀ àwọn àfa àmà la ilaha illallah oògùn ló kù táwọn àfa ń tákà nínú àwọn àfa àtàwọn àti bàláyé wọn ni mo jogún àṣírí lọ́wọ́ bàbá mi wọ́n sì dákọ̀ tíra náà lóòótọ́ ẹ̀rọ ọlọ́wọ́ ọba kan bẹ àfa àgbọn nílọ la ojú ẹ̀ ó ẹwájú ọlọ́run nísìn ọmọ àfa ńláńlá sì ni lẹ́ni tí ò rí náà wọ́n wá gbé ọ̀rọ̀ àfa àbáni ọmọ àfa wa kí ni àwọn afọ olójú òbí ní rí náà àwọn sùn náà làwọn bàbẹ alárafa bìlẹ̀ntì lẹ́ni tí wọ́n là lójú yìí afa àbáni wa ni wọn akọ ọmọ kan nínú àwọn ọmọkè ìwọ òun dà bá dé pàpàpàpà lọ gbé lérí kọ́ńbọ́ọ̀dù tí n ti mú obì ó rí tíra búdù kan bẹ̀ gbé sókè èyí tí ń bẹ́ ń sàlẹ̀ ní ọmú wa ẹ̀rí àwọn sọ pé lọ́ọ́ mú sẹ́rẹ́ wá aláwọ̀ àfáàpá jálàbí àwọn ni wọ́n fọ́ jálàbí lójú jálàbí ti ń bẹ́ẹ̀ pẹ́ bàbá wa gànà àlọ́nà ń kọ́kẹ́ wọn kọ́kẹ́ wọn wọ́n ti èèyàn lóhùn kò ló ń fọ̀ mọ́ ọ̀ya kó nu ọkọ̀ ọ̀dọ̀dọ̀ bàbá gànà wọ́n ní akérèmọ́kànlá mo gbé e dé wọ́n sì máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọmọ rẹ̀ rí àwọn ọkọ̀ gbé dídùn alágbédé mo ní mo gbé e dé wọ́n ní kí ló gbé dé mo ní akérèmọ́kànlá ọ̀rẹ́ mi ni wọ́n tì í lóhùn bàbá gànà ni tì í lóhùn èmi àlè ágínà mo sì la ohùn náà dáadáa ọlọ́wọ́ kí àwọn wọn ni abani àwọn àgbà bẹ̀ jáwọ́ àlejò náà wọ́n ti kọ́ bí wọ́n ti pa àwọn akéwù ẹ̀yìn wọn nínú yín jáwọ́ àlejò àwọn kọ́ náà lọ́ọ́ gbé tọ́ntọ́n wa èmi máa ń wòye ọlọ́lọ́mọ yìí tọ́ntọ́n àti bẹ́ẹ̀ lápákẹ́tì kan tán ìdí sọ̀rọ̀ sókè pé tọ́ntọ́n bú àṣẹ kìí ṣe tọ́ntọ́n wọ́n ta kóńkò kó bí tọ́ntọ́n ni àṣírí ń bẹ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n gbé gbogbo ẹ̀ lọ ní ti ń dún yẹn nu ẹ wo bàbá alẹ́ ìlà ẹ wo iye kéèyàn gba dúró èdè yìí ìlíàmù kan ni wọ́n gbé lọ ní wọ́n gbé lọ ní irun tọ́lọ̀ ń ṣe fún bàbá wa Abdulrahman Salawu lè la ẹ tọ́ka àfáà tọ́lọ̀ ń ṣe fún nílòrin ní tó gbọ́ adúró èdè báwọn àní wọ́n lọ India ọba àlọ́rí ti jẹta bàbá asúnkọ̀hún ni wọ́n lọ India ẹ tún wí kan sí. Sheikhu. ẹjọ́ gbé mẹ́ta. Sheikhu. Wallahu yasimuka minan nas la takhafu darakan wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo tẹ́ ń wí ni wàláyé ọmọ kí wàlá ajé àgbà ló sọ fọba. oníwàásù àgbáyé lónìí wallahu yasimuka minan nas. minan nas. la takhafu darakan wala taksha. Khalifatul Adabiyyin. Alifatul Adabiyyin ni àwọn wọn nìyí. Alakọ̀kọ́. Alifa alakọ̀kọ́ ló nìyí ní fọba àlọrin. Wala hawla. ó wà sí àgbáyé lónìí wallahu ya'simuka minan nas. àmọ́ bàbá wa àlífà àkọ́kọ́ àwọn wa ni la takhafu darakan wala taksha. gẹ́ bàbá wa mọ́kàmọ́kà ni ẹ má jẹ́ ọ lọ bẹ́ẹ̀ wà lọ́hólà wà láàkú inú ilé aliminu ba ẹ tẹ ṣé ìwúrà la jama bàbá wa ọmọ akẹ ọmọ aláàjì àgbà ńlọ nílé aliminu bàbá nílé mẹ́ta níyìn náà wọ́n ti wí ilé mẹ́ta ń bẹ ọ̀pá ya wọn
wọn kọ́kọ́ dákọ alábẹnú mọ́tò à ń bọ̀ láti wá sí pẹ̀lú àwọn alájà àgbà pẹ̀lú Mercedes 5555 àwa fẹ́ adéwájú mọ́sálásí mọ́sìgbà láàyè inú mọ́tò alájà àgbà àwọn sì ń bá wọn yọ bàtà kúrò lẹ́sẹ̀ èmi wá ń wò inú mọ́tò là wà wọn fẹ́ kọjá wọn ju ilé àfa wọn bẹ́ẹ̀ náà ló ń wá sí àgbáyé tá a bá ń bọ̀ láti bìkan tó fẹ́ jíṣẹ́ fáwọn alájà wa ká àwọn kọ̀ọ̀kan mọ̀ bàtà wọn mọ̀ bọ̀ lójú ọ̀nà èmi ọkàn mọ̀ wọn báyìí ni wọ́n lọ rí èmi ọ̀bọ̀ tèmi o ẹ̀ ń sóni. La ilaha illallah àwọn ni wọ́n sì wá wọ́n bá bàbára àfa àwọn ó sì wá di nǹkan mi. Ọlọ́run o. wasalatan wasalaman linnabi. ìní tu. Ali wasahabi bal ali agbaye. ń bọ̀ dúró báwọn náà. wal ali àwọn tabi. national mission ń bẹ ní àwọn yẹn àlùlù ọ̀rọ̀ máa jáde lẹ́nu ẹ̀. bal ali kama muslimina salihina waladatini li abi ummi walakin. lóòótọ́ ni ìyá mi bí mi fún bàbá mi. sayaratini min ulaidi agbaye. ẹni tí gbogbo wọn bá rí ọba yẹn ní látọ̀dọ̀ alájí àgbà ni. Ti fulan yafa kala ila àfàyàyà. siritu mashura wa shaykhan bi abaye asiru Buhari ibi wọn bá wà ọlọmọdé wọn dára wọn sì jẹ wọn jalè tó tọ́ bá kọ́kọ́ ní àlọ́lọ́pàá wọn bá kọ́kọ́ ní okòrò agbẹ́bẹ́lẹ́ ní nínú bébà abẹ́lẹ́ dáǹsì Buhari àwọn yẹn kò pé ṣéèkì sọ wọn musa. bashir sheikh labib rubawa safata ata jibu zaka abaye walisanu nasi dama kọ ìyá. ìdá àfáàgbà sọ fún bàbá tó bí bàbá wa Aminu tó bí òun wà sí àgbáyé òun ló wí lọ. bashara sheikh labib hibbahu. orí hibbahu àfáàgbà wa ń sọ fún olólùfẹ́ wọn. safata ata. olólùfẹ́ wọn wo òun náà lọ̀rẹ́ òun náà lárọ́ wá sí òun náà lọ̀rẹ́ wọn wọ́n wá sinra wọn dé wọ́n wá ń sọ fún bàbá tó bí òun wà sí àgbáyé pé sẹ́wọ́fà bọ́bá yá. Jibu zaka agbaye. Fàtúntọ̀ jíìbù zaka àgbáyé ọmọ kan bọ̀ ló fi kéwú dára ọ̀rẹ́ mi yóò sì jáde lára rẹ̀ ló wà sí àgbáyé bá jáde pọ́rọ́. Walisanu nasi dama kọ ìyá. ọba kan tó bá wù ọ́ sùn tó bá ní ẹ má lọ lọ́la torí irun òpó èdè dáadáa yá ayọ̀ dáàrin àwọn àfa láwọn àfa gidi o kì í sọ àwọn àfa oníṣẹ́rẹ́ ọ̀fọ̀ tí ń bẹ̀rẹ̀ nu àfa mi ó ju ta sí pa ọ̀yọ́ lọ kí ló dé ilé agbára àfa nílé agbára bẹ́ẹ̀ bá sì wá wo ìbáyìí lẹ́yìn wọlé àfẹ̀yìnwó kàábà mọ́ àfẹ̀yìnwó mọ́sálásí wa tá a ti ń kírun mọ́ ẹ wà fà ẹ wá ní wọn ò ní sọ̀rọ̀ pé jálàbí ọ̀dà ẹ bá a bá jálàbí láyé ni ọdún mẹ́wàá làwọn ti ń pé jálàbí ọ̀dà yọ kó wọn tó dé. Allah. ẹ bàbá wa gánà là ń sọ ni ẹ mú tọ́mùtọ́mù wá wọ́n mú tọ́mùtọ́mù lé wọ́n tú ni nǹkan náà kó kóró báyìí ni dàyìdà wọ́n ní ẹni ọmọ àlà sẹ́ni nígbà tó ń kọ́kọ́ jù sẹ́nu ni mo ní máa la ìwọ lọ dáná. Yabna Musa ya Bukhari ya agbaye. Yabna Musa ya Bukhari ya agbaye. bẹ́ẹ̀ báyẹn ẹ̀ ń ta ìtúnṣe nǹkan yìí máa jẹ ni. Masha Allah. akóbàtàn wà sí àgbáyé ni mí àmọ́ nísìnyí wà sí àgbáyé lèmi náà ń jẹ. Allah. Walisanu nasi. bẹ́ẹ̀ bá bí mi léèrè nípa àfáà mi títí wọ́n sọ̀tọ̀ lè sọ mbẹ́. Masha Allah. kíni ni àbí ń bo àgbókù ẹ̀ tí bá ní ma sọ. àfáà mi ti fọlá àlájá gbà bẹ́ẹ̀ lọ́wọ́ lórí kankan ẹ̀yin jẹ̀mọ́ wàláhì kò pé ìṣẹ́jú kan ọlọ́run ṣe ṣe kan náà babaláṣẹ́ bẹ́ẹ̀ láyé wọ́n yẹ kú kò tó ìṣẹ́jú kan wọ́n ní ọlọ́run wọlé àfáà mi ọlọ́run wọlé bàbá wa lájá wọn ò tún wá ní sọ pálẹ̀ àjẹ́ àgbà àwọn ní ọlọ́mọsà wọlé bàbá wa lájẹ́ àgbà
ọlọ́run ó ṣe kínní ìrọ̀rùn lábàá ẹ̀ jama ńgbà tí ètò ìṣẹ́jú kan ìrọ̀rùn dé ẹ wo ìmánì àfa mi lára àfa rẹ̀ ìwọ ń jíwọ́ àfa rẹ̀ ni ọmọ akéwọ́ tó bá jíwọ́ mi àwọn akéwọ́ yóò jíwọ́ tiẹ̀ náà. tọ́lá ariwo ní ń pa adúgbò tí ń pariwo tí gbogbo sanni náà ròyìn ọmọ akéwọ́ máa yọ 1,000 bẹ́ẹ̀. yabna Musa ẹ jẹ́ ìmọ̀kẹ́ ń jalè. ya Bukhari ya àgbáyé. yabna Musa ya Bukhari ya àgbáyé. àfa wa national mẹsànà wọn tún fún mi ń jọ mi àmọ́ jẹ́ ń da ń bọ̀ lábàdé àti ìsọ àwọn tí bàbá fún lóye o. wala yas'aluna ajra dunya. àwọn àfọwọ́lẹ̀ yìí àwọn ewu àwọn orí ayé. bal yarjuna ajra al-akhirah. ẹ̀sán àtọ̀dọ̀ ọlọ́run nígbà kìámà òun làwọn ń tọrọ lọ́lọ́run sì ń ṣe fún bàbá yìí. ẹni tí ń bẹ ojú rẹ̀ òkun tó yìí látọ̀ apẹ̀ntì òsì máa. bẹ́ẹ̀ sì ni ilé kéwú náà súnmọ́ra. ẹ dákun bẹ́ẹ̀ bá wá délé kéwú àwọn á ṣe ń ta bàbá ń bẹ á ní tó táwọn alájàgbà ń bẹ ni ní kálukú fún mọ́mọ́ lọ bẹ. àṣé bọ́lọ̀ ń bá gbàgbọ́ ẹ̀dá tán ti parí ọba ká bí ti rí nù. àfa wa Abubakar Aliagan ọwọ́ súnmọ́ra wọ́n wá ní kíláàsì kan ni ó ní àgbàlá ni wọ́n jẹ́ oníṣẹ́wọ̀n gbọ́ ó ní kíláàsì kan ni òkè tún bẹ̀ ó kún ìsinsẹ́ ní Áfíríkà àsọgbọnnu ká tún fi kún ọ̀bọ̀sẹ́ àsọgbọnnusẹ́ nítorí wí náà nù ní gbọ́dọ̀ bá wo kíní ilé yìí nítorí wí náà nù pé àsọgbọnnu ilé kéwù yín ò kún tó ilé. kọ́ ọ̀fẹ́ gan kókó tó yẹ gan kó. ìsúnmọ́lọ́hún ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbàfọ́lọ́hún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjírẹ́bẹ̀ fọ́lọ́hún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìjírẹ́bẹ̀ làájẹ́ àgbà ìsúnmọ́lọ́hún bàbá wa làájẹ́ àgbà ọ̀wárìrì ọlọ́hún tí ma bẹ lára làájẹ́ àgbà kò sí lára yín tó kò lè rí báwọn rárá iṣẹ́ ìṣẹlọ́lọ́hún fi ń ṣẹ̀dá lẹ́sàn olórí ńjọ́ tẹ̀lé bá ti ń pọ́ lọ́hún mọ́jà àwọn ọmọ mi ó jẹ sẹ́ẹ̀ mi ayé rẹ̀ bàjẹ́ nù iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀dánù iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀dánù bàbá rẹ̀ ayágbá tòní àwọn ó sì yín kú ni wàláyà ń gbádùn ayé láti lè yìí àwa ń gbádùn ayé àwọn ọmọ owó tún jogún ẹ̀ àwọn náà máa sìn yín bí ó ti rí nu èmi tiẹ̀ kọ́kọ́ lọ kéwù nìkan tẹ̀tẹ́lẹ̀ kò yé mi dá à ń ba ti àhá à ń bi dàzú èmi ọ̀gbọ́n tí wọ́n ń rí wọ́n yá bàbá mi ní ẹ̀ńsọ́ ọ̀rọ̀ làájì àgbà bẹ́ẹ̀ mo ti á mọ gbogbo tó. wala ajrul akhirah. àbáyàyà torí pé bàbá anásàlá mi dára bẹ́ẹ̀ sọ̀rọ̀ wala ajrul akhirah ẹ̀ wá rẹ̀ san ọjọ́ àlìkìyàmà táwọn bàbá ta kàálẹ̀ yìí tí wọ́n ń retí. khairun lillazina amanu. òun ló lóore báwọn tó bá ti kí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ wá kọjọra wọn. bí nǹkan bá ṣe ọ́ tó bá ti lè rò pé lágbájá ló fi ṣe mí èsẹ̀ ni ọlọ́run mọ́. wọ́n kúnnú ilé yín àwa ní àwọn alékejì wọn ń pa wọ́n wá yọ àdáwà káyín mọ́lẹ̀ ni ẹ̀yin kẹ́ ẹ mọ́ tẹ́ ẹ kojú bọ̀ tẹ́ ẹ fi ń kú lásìkò kú kálukú ọba yìí tó ẹnìkan ò lè pa ọlọ́run ti yanjú ẹ̀ ó ní wọ́n máa ja'alna li basharin min qablikal khulda afita ahumul khalidun kullu nafsin dha'iqatul maut wa nabluukum bisharri wal khayri fitna wa ilayna turja'un. májàó ọjọ́ tí lọ. gbogbo wa lájẹ gbèsè kú àsìkú àmọ́ bá sì bọ̀ bá tó àlè kú ẹni àsìkò ẹ bá tó ẹ máa lọ àmọ́ bá yín lọ́hùn ẹni bá ní wòwò kú wò tẹ ẹ̀rí náà mọ́ àwọn tí ó wẹ̀ yín àbí ẹranjú lẹ̀ ẹ̀ pàdé àwọn tí ó wẹ̀ yín ó ṣiṣẹ́ yín lára yín wọ́n máa tí wọ́n wì í wọ́n fà yín kókó sẹ̀ níbi wọ́n tún lágbárí yín ní tójú ìpàdé ẹ̀yin lè mọ tẹ́ ẹ fojú wò. àwọn bàbá yìí ọ̀rọ̀ ọlọ́run wọn afọkàn sí wọn ò rò kankan mọ́ àwa ń bọ̀ níjọ́ bàbá anáṣẹ́mẹ́sánà níjọ́ bá tún fi mí sí ibi títí nù ọ̀rọ̀ àfa àgbà ni ọ̀rọ̀ alájà àgbà ni sọ̀rọ̀ wọ
ibi tí ti gbé ọ̀rọ̀ mi nù ni àmọ́ nísìnyí ẹ dákun torí Ọlọ́run jàmá má sì lọ ọ̀fọ̀lọ́ǹbíọ́ má lọ rántí ijọ́ tí ó kù wọ́n náà tọ́ lọ́n ẹ̀jẹ̀ aṣòwò lẹ́nu afẹ́ dasítọ́ lọ́n lónìí inú mi dùn pé àwọn olólùfẹ́ mi wà bí afẹ́ dasítọ́ lọ́n ẹlòmíràn máa wò pé òun ti ń pa dasítọ́ lọ́n sóhun kí ọ ṣáájú wọ́n ṣáájú pẹ̀lú mo ti ma afẹ́ ra irinṣẹ́ tẹ́ẹ̀dẹ́gbẹ́ gbogbo gbogbo jama wa sí ìpata gbogbo ẹ̀yin tẹ́ wá pàdé mi ní lónìí Buhari wọn ní bọ̀ Buhari wọn ní bọ̀ ọbẹ̀ Ọlọ́run ntí ó bá yín nínú jẹ́ Ọlọ́run ní jẹ́ rí. ẹ̀yin olólùfẹ́ wa ntí ń wọ̀rọ̀ lù tẹ́fì pé láàyìlá mo lè kú torí Buhari tẹ́lẹ̀ àmọ́ ní sìn káyì wọn ní jẹ́ ń kọlù. ẹ̀yin náà ní kọlù. bisimilayi inna atayna. bisimilahi rahman rahim inna atayna kalkawzar. فصل لربك وانهار إن شانئك هو الأبتر آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم. الله على جاب àwọn bàbá wa wọ́n ní adúpẹ́ wọ́n lọ́lọ́wọ́ bá wa dúpẹ́ fún bàbá wa oníwàásí